yàrá ká nífẹ̀ẹ́ orílẹ̀-èdè ẹni ẹ̀ka tí kò ṣe ṣẹ́kìrìdì ni ò torí ìdí èyí kó ipa tó lè mú ìlọsíwájú ohun ìdàgbà sókè bá agbègbè tí ó bá wà àti àwùjọ tí ó bá wà jẹ́ kan rí ẹ ní ọmọ rere yóò ṣe ṣe fún gbogbo wa o. ìròyìn jákèjádò orílẹ̀-èdè nàìjíríà kò ní jù báyìí lọ́rùn lẹ́tọ̀ ní yóò kùtù di aago 10 àṣálẹ́ nígbà tẹ́ máa pàdé àwọn akẹgbẹ́ mi fún àṣálẹ́ níléeṣẹ́ rédíò tún gba 100.9 FM tó kalẹ̀ sílùú ìtàlùwò lẹ́bàá ògìjò ǹjẹ́ ní orúkọ láyẹmí àkànní tó kórè ọ̀hún jọ náà lèmi Adélékè Kẹ́hìndé sọ fún gbogbo wa wípé o ẹ kú iṣẹ́ òní àsìkò ọ̀la Jímọ̀ òní lágbára Ọlọ́run ọ̀pọ̀ rẹ̀ la ó ṣe lókè pẹ̀ o a sì tún kó òpin ọ̀sẹ̀ òní o yóò ṣe fún gbogbo wa ẹ ṣe o 10:30 sí wa.